Ibo ni Adeleke yóò gbé eléyìí gbà o. Bí wọ́n bá ń gbàdúrà kí Ọlọ́run má ba àlámọ̀rí ẹni jẹ́, àsìkò irú àdúrà bẹ́ẹ̀ rèé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adeleke. Ìdí ni pé ọkùnrin náà kò lè sọ pàtó báyìí bóyá wọn yóò tún òun yàn bí gómìnà ìpínlẹ̀ náà lọ́dún tó ń bọ̀ tàbí wọn ò ní yan òun. Ohun tó sì fa èyí kò ju pé òun pàápàá kò tí ì lè sọ inú ẹgbẹ́ òṣèlú tí yóò ti du ipò náà. Bí kò bá sì sí ẹgbẹ́ òṣèlú kò lè dupò. Ohun tó sì jẹ́ kí àwọn alátakò ẹ̀ kan máa fi rẹ́rìn-ín ní kọ̀rọ̀ nìyẹn. Àwọn kan ní wọ́n ti rí tó tún ń jó lọ sílé àwọn APC. Àwọn tọ̀hún sì ní àwọn ti lé e pé kó yé pákúbẹ́kúbẹ́ tó bá mọ̀ pé òun fẹ́ wọnú ẹgbẹ́ òun kó sọ bẹ́ẹ̀ fún gbogbo ayé káyé gbọ́. Àwọn kan náà tún ní àwọn rí lọ́dọ̀ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá lẹ́nu ọ̀nà àwọn ADC. Àwọn yẹn sì ń bú pé nǹkan ìtìjú ni. Ṣùgbọ́n o, tí kò bá já tí kò bá ru, inú ẹgbẹ́ PDP lọ́kàn Adeleke ti balẹ̀ jùlọ nígbà tó ṣe pé ẹgbẹ́ òṣèlú ẹ̀ ni. Àmọ́ àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà báyìí ti fi gómìnà náà sínú òfurufú jágádó. Ibi tí yóò gbé kinní náà gbà kò tí ì yé òun gan alára. Àìpẹ́ yìí ni ọkùnrin mínísítà ìlú Àbújá ní Nyesom Wike jáde tó sọ̀rọ̀ kan. Ó ní òun ti kìlọ̀ fún Adeleke. Òun sọ fún un pé nínú ewu ló wà bí kò bá sì ṣọ́ra kò ní lè du ipò gómìnà lábẹ́ PDP ní 2026 ìyẹn ọdún tó ń bọ̀ yìí. Ọ̀pọ̀ èèyàn ló bú Wike pé ìsọkúsọ ló ń sọ. Ṣùgbọ́n nígbà tí ẹ bá tú ìdí ọ̀rọ̀ náà wò délẹ̀, òótọ́ pọ́nbélé ni. Bí Adeleke kò bá ṣọ́ra lóòótọ́, ìṣòro yóò wà fún un láti du ipò gómìnà lásìkò ìdìbò tó ń bọ̀ yìí. Ìdí ni pé gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá fẹ́ fa èèyàn kalẹ̀ láti du ipò náà yẹ kó ti ṣe bẹ́ẹ̀ títí di ìparí ọdún yìí, tí wọn yóò sì ti ṣe níbi ìdìbò abẹ́lé wọn, tí wọn yóò ti fi orúkọ ẹni bẹ́ẹ̀ tó fẹ́ dupò náà ránṣẹ́ sí INEC tó ń ṣètò ìdìbò. Bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá fẹ́ dìbò abẹ́lé tí wọn yóò fi yan ẹni náà pàápàá, àwọn INEC yìí gbọ́dọ̀ wà níbẹ̀. Ojú wọn ni wọn yóò ti ṣe ohun gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. Paríparí ẹ̀ sì ni pé àwọn apàṣẹ ẹgbẹ́ òṣèlú náà lápapọ̀ ni yóò yan àwọn èèyàn láti wá darí ìdìbò ọ̀hún. Níbi tí wàhálà Adeleke sì ti wà gan-an nìyẹn. Ta ni yóò darí ètò ìdìbò abẹ́lé PDP lọ́ṣun? Ṣé àwọn èèyàn Mákindé ni àbí àwọn ti Wike? Ohun tó fa ìbéèrè yìí ni pé ẹgbẹ́ náà ti di méjì báyìí o. Àwọn méjèèjì ló sì ní ìdájọ́ ilé ẹjọ́ lọ́wọ́. Kò sí èyí tí Adeleke tẹ̀lé nínú wọn tí kò ní mú wàhálà dání fún un. Ní ọjọ́ Ẹtì, Friday, ọjọ́ 21 oṣù kẹwàá 2025 tó parí yìí ní wàhálà ọ̀hún bẹ̀rẹ̀ lákọ̀tun. Nígbà tí adájọ́ kan nílé ẹjọ́ gíga l'Àbújá, adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́, dájọ́ pé ìpàdé gbogbogbò ẹgbẹ́ PDP tí wọ́n ń palẹ̀mọ́ pé àwọn fẹ́ ṣe ní ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá yìí, wọn kò gbọ́dọ̀ ṣe ìpàdé náà mọ́ o, pé àfi kí wọ́n dáwọ́ ẹ̀ dúró kíákíá. Àwọn ọmọ ẹgbẹ́ PDP kan tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn Nyesom Wike, ọkùnrin tó ní ọ̀kan nínú àwọn aṣáájú PDP lòun, ṣùgbọ́n Bọ́lá Tinubu ti APC lòun yóò ṣiṣẹ́ fún lásìkò ìdìbò 2027 ni wọ́n pe ẹjọ́ náà. Ohun tí wọ́n ṣe pe ẹjọ́ ọ̀hún ni pé wọ́n kò fẹ́ kí àwọn aṣáájú PDP tí wọ́n kórìíra ohun tí Wike ń ṣe ìpàdé tí wọ́n fẹ́ ṣe náà. Wọ́n mọ̀ pé tí wọ́n bá ti ṣèpàdé ọ̀hún wọn yóò lágbára, pàápàá nígbà tí INEC bá ti wà níbi ìpàdé tí wọ́n bá ṣe, torí níbẹ̀ ni wọn yóò ti yan àwọn alága àti àwọn apàṣẹ ẹgbẹ́ náà tuntun. Bí wọ́n bá ti yan àwọn alága ẹgbẹ́ yìí, ìdààmú gidi ni fún Wike àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé, nítorí wọn ò ní lẹ́nu nínú ẹgbẹ́ náà mọ́. Ohun tí àwọn ọmọ Wike yìí ṣe gba ilé ẹjọ́ lọ rèé, kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé Wike fúnra ẹ̀ ló rán wọn lọ. Nígbà tálájọ́ wá ní kí wọ́n má ṣèpàdé mọ́ yìí, àwọn aṣáájú ẹgbẹ́ náà sáré pàdé ní ọjọ́ Sátidé, ọjọ́ 1 oṣù kọkànlá yìí. Wọ́n yẹ ọ̀rọ̀ náà wò, wọ́n sì rí pé Sam Anyanwu, ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà, àti àwọn díẹ̀ kan ni Wike ń lò láti fọ́ PDP àti láti dá wọn dúró kí wọ́n má lè kópa nínú ìdìbò 2027 tó ń bọ̀ náà, kí wọ́n má bàa dí Tinubu lọ́wọ́. Nídìí èyí
ìpàdé ẹgbẹ́ tí wọ́n ṣe lójijì yìí ni wọ́n ti yọ Sam Anyanwu dànù òun àti àwọn tí wọ́n tẹ̀lé láti gbẹ̀yìn bẹ́bọjẹ́ fún PDP. Alága ẹgbẹ́ náà Umaru Damagam ló darí ìpàdé ọ̀hún, ìpàdé tí wọ́n fi yan Anyanwu àti àwọn èèyàn ẹ̀. Ṣùgbọ́n bí àwọn tí ń ṣèpàdé tí wọ́n lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Sam Anyanwu àti àwọn èèyàn tirẹ̀, ìyẹn lára àwọn tí wọ́n pe PDP lẹ́jọ́ yìí, wà nílé Wike. Wọ́n ń fẹ́ mọ àbájáde ìpàdé àwọn ojúlówó PDP kí wọ́n lè mọ ohun tí àwọn náà yóò ṣe kíákíá. Bí wọ́n ti wá gbọ́ tí wọ́n gbọ́ ìkéde pé wọ́n ti yọ àwọn nínú ẹgbẹ́, bẹ́ẹ̀ náà làwọn náà sáré pe àwọn oníròyìn jọ. Wọ́n sì kéde pé àwọn náà ti yọ alága ẹgbẹ́ PDP dànù àti pé àwọn ni ojúlówó PDP. PDP tiwọn ló sì lágbára láti yọ alága náà. Wọ́n ní àwọn yọ alága yìí nítorí pé ó fẹ́ gbàbọ̀dè fáwọn ni. Lójú ẹsẹ̀ níbẹ̀ náà ni wọ́n sì ti fi ọkùnrin kan tó jẹ́ igbákejì alága PDP láti ẹkùn àríwá, Muhammadu Abdulrahman, rọ́pò ẹ̀. Wọ́n ní òun ni alága àwọn tuntun. Ní ọjọ́ ajé Monday ọjọ́ 3 oṣù kọkànlá yìí, alága tuntun tí àwọn Sam Anyanwu yàn, ìyẹn Abdulrahman, kó ọlọ́pàá àti àwọn tọ́ọ̀gì lẹ́yìn, wọ́n sì lọ sílé ẹgbẹ́ náà ní Àbújá. Wọ́n gba ilé ẹgbẹ́ yìí, òun àti akọ̀wé ẹgbẹ́ Sam Anyanwu. Wọ́n ní àwọn ni PDP báyìí, àwọn làwọn yóò sì máa darí ẹgbẹ́ náà. Ọ̀rọ̀ náà ya gbogbo ayé lẹ́nu púpọ̀. Ṣùgbọ́n kínní náà kò tí ì tán rárá o, torí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 4 oṣù kọkànlá yìí, ìyẹn lọ́jọ́ kejì tí àwọn Abdulrahman gba ilé ẹgbẹ́ PDP, adájọ́ míì Ládìran Akíntọ́lá dájọ́ nìbàdàn pé dandan ni kí PDP ṣèpàdé tí wọ́n fẹ́ ṣe o. Wọ́n ní wọn kò gbọ́dọ̀ sún síwájú tàbí yẹ̀, bẹ́ẹ̀ ni INEC gbọ́dọ̀ wà níbẹ̀ dandan. Pẹ̀lú ìdájọ́ méjì yìí àti bí nǹkan ti rí yìí, kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, PDP ti fọ́ sí méjì. Ohun tí àwọn Wike sì ń fẹ́ gan-an nìyẹn. Wike mọ̀ pé PDP tí òun gbé dání yìí, ó mọ̀ pé ayédèrú ni o. Ó mọ̀ pé kì í ṣe ojúlówó PDP. Ṣùgbọ́n ohun tí òun àti àwọn èèyàn ẹ̀ nílò nìyí, nítorí kò sí ohun tí ojúlówó PDP tí àwọn Damagam àti Ṣèyí Mákindé àti àwọn gómìnà PDP míì wà. Kò sí ohun tí wọ́n ṣe tí àwọn Wike kò ní torí ẹ̀ lọ sílé ẹjọ́. Wọn yóò ní PDP tàwọn ní bàbá, àti pé èyí tí àwọn Mákindé gbé dání yìí ayédèrú ni wọ́n, kí ilé ẹjọ́ bá àwọn lé wọn dànù kí a mọ̀ sá. Kò sí ohun méjì tí Wike gbójúlé ju ilé ẹjọ́ lọ o, àti agbára ìjọba Tinubu lórí INEC tó ń ṣètò ìdìbò. Wọ́n nígbàgbọ́ pé kò sí ohun tí àwọn kò lè fi orúkọ Tinubu ṣe lọ́dọ̀ INEC, bẹ́ẹ̀ ni kò sì sí agbára tí àwọn kò lè lò lórí àwọn adájọ́ Àbújá. Pẹ̀lú àgbójúlé yìí, ìṣòro wà fún ẹnikẹ́ni láti jáde nínú PDP tàwọn Mákindé kó ní òun fẹ́ du ipò kan. Bó bá du ipò náà, àwọn Wike yóò gba ilé ẹjọ́ lọ pé kì í ṣe PDP ló fa onítọ̀hún kalẹ̀. Àti pẹ̀lú bí wọ́n bá fẹ́ da ọ̀rọ̀ náà rú pátá, àwọn Wike yóò gbé èèyàn dìde ní irú ìpínlẹ̀ bẹ́ẹ̀. Wọn yóò ní kí òun náà wá du ipò kan tàbí òmíì. Wọn yóò sì ní ẹni náà gan-an ni PDP fà kalẹ̀. Bẹ́ẹ̀ ni olùdíje fún PDP yóò di méjì. Aráàlú kò sì ní mọ ẹni tí wọn yóò dìbò fún gan-an. Bẹ́ẹ̀ ni wàhálà náà kò sì ní yanjú títí ọjọ́ yóò fi lọ. Ohun tí èyí túmọ̀ sí fún Adémọ́lá Adeleke ni pé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé PDP ti àwọn Mákindé, èyí tí Damagam di alága lòún faramọ́. Bó bá jẹ́ ẹgbẹ́ náà ló ṣètò bí wọ́n ti fà á kalẹ̀ láti du ipò gómìnà Ọ̀ṣun, àwọn Wike yóò wá ẹlòmíì fà kalẹ̀ tó jẹ́ ọmọ PDP tiwọn. Wọn yóò sì rí pé àwọn mú INEC débẹ̀ láti jẹ́rìí sí ìdìbò abẹ́lé tí wọ́n bá ṣe. Tọ̀hún náà yóò sì máa ṣe kàmpéènì. Adeleke náà yóò máa ṣe kàmpéènì. Eléyìí yóò sì fún àwọn ẹgbẹ́ alátakò láǹfààní láti borí wọn nínú ìbò yòówù tí wọ́n bá jọ dì níbẹ̀. Ohun tí Wike ṣe ní òun kìlọ̀ fún Adeleke nìyẹn, pé nínú ewu ló wà. Bẹ́ẹ̀ bí a bá sì fẹ́ wí lóòótọ́, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ àbòsí àti tọ̀dàlẹ̀ ló tẹnu Wike jáde, síbẹ̀ kìnní náà léwu gan fún Adeleke, nítorí ìṣòro yóò wà fún láti dupò náà ní 2026. Àfi kó tètè yá a múra. Tó bá múra dáadáa, oòrùn tó wà lókè yìí tó aṣọ láti ságbẹ. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀rọ̀ náà lè di àbámọ̀ tí kò bá tètè ta mọ́ra. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nínú PDP wò fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.